wọ́n kí ọ bí ológun ẹrù Àfọláṣadé wọ́n kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà ẹ bá mi gbé o Àfọláṣadé o ṣé ń bẹ nílé ní àbúrò dé ilé ló bá owó dé ní ẹ̀yìnkùlé ló bá owó wọ́ dẹ̀dẹ̀ o ọ̀rí yàrá ló bá owó kankan lé mo pèrè rẹ̀ pé kó kú bẹ́ẹ̀ ni mo pèrè rẹ̀ pé kó wà àrùn láyé rí mo fẹ́ rán létí pé òkò ní lọ́jọ́ òbí rẹ̀ gangan bí mo bá fẹ́ borí kí bàbá rẹ̀ orí mi á dìde. Ìjẹ̀bú àgọ́ òwòye níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọ̀rí ìwọ lọmọ sámúrú ẹ̀rìwò ọmọ sáko ó sáko jẹ́ ó sáko òkú kó lérò nǹkan irúgbọ ni ìwọ lọmọ olówó tó joyè méjì pọ̀ àgọ́ òwòye níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ mẹ́bí ìwọ lọmọ mélèé kí ọmọ ọba ìkùnmáwé ìdògbò Ìjẹ̀bú àgọ́ òwòye níṣẹ́lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ẹ̀lẹ́ o gbogbo ọmọ alárẹ̀ pátá ni mo kí iwájú orí tó ń ta ní ti bàbá wa ẹ̀yìn ọrùn tó ń ta ní ti ìyá wa a ò ní nílé bàbá kà mọ̀mọ́ ní ti ìyá ń bí Òṣogbo òròkì tó ń ta ní ìlú ìyá tó bí ọlọ́mọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó forí kí ìyá rẹ̀ lẹ́nu mi Òṣogbo òròkì ó òròkì ọmọ sálà ìrèmọ̀gún ni wọn ò máa wí sẹ́ kò síbi tọ́wọ́ jẹ̀rin tó láyé nílé ìyá tó bí ọlọ́mọ ọwọ́ tó bàdàn ọwọ́ tó máa dùbò rí ọ̀rí àlàmọ́ kí n lálàáfíà Òṣogbo àrùn bẹ lóṣogbo fi wọn ni Ọ̀ṣun bẹ lóṣogbo fi wọn ni lọ ata ọjà ń bẹ lóṣogbo fi wọn ni gbé ọ̀rí tarúgbó sì mọ̀ jẹ̀sìn àjọsùn sílé mọ̀ lóṣogbo ni èsúrú ni wọ́n ń jẹ́sùn lóṣogbo àkàrà ni wọ́n ń jẹ́sùn níjẹ̀ṣà òrùkí ọmọ sálà ìwọ lọmọ àrèwò pẹ́ta àrè pẹ́ta wọ́n gbà bí àrè mi bá pẹ́ta ẹ dákun ẹ má ṣe gbà lọ́ọ̀mì òrùkí ọmọ sálà ládésolú ọmọ ẹ̀yà tí ń ṣekú pẹ̀mú ọmọ akéèké sókún ẹ̀mú dẹ̀rẹ̀ àwọn lọ́mọ àkùkọ gàgàrà tí ń kọ́ tọ̀sán tó lu àkùkọ gàgàrà tí ń bá gbarún mọ́lẹ̀ pín hùn. Aishat Àfọláṣadé aládùn ní mi gbogbo bá wọn lọ́kọ níjẹ̀bú Yusuf Isiaka sóńsà lọ́kọ rẹ̀ oríjó pẹ́ láyé rẹ̀ o ẹ̀jẹ̀ ń dánu dúró náà mo fẹ́ fàsìkò yìí kí gbogbo àwọn tí ń sọjọ́ òbí ní February pátápátá Arafat Yusuf ọmọ February ni oríjó pẹ́ láyé ewu Kudus ọmọ Yusuf mi bá ọmọ February ni oríjó pẹ́ láyé gbogbo kó tọ́ kó dàgbà láyé kò ní dàgbà yá lágbára Ọlọ́run ọba tó dá gbogbo wa Fatima ọmọgọlájí mi bá ọmọ February ni oríjó pẹ́ láyé ewu ẹ jẹ́ padà sọ́dọ̀ ẹni mi Aishat Àfọláṣadé aládùn ní aládùn ní mi arẹwà obìnrin
arìn bí ẹni ẹgbẹ́ ń dùn ẹgbẹ́ òkúkú dùn aládùn ní mi olórí burúkú èèyàn ni ò fẹ́ kí ó pupa ó mọ́ rúkútú eyín ẹnu rẹ̀ gbẹ̀wẹ̀ yọ ní tùǹbẹ̀ aládùn ní ìwọ ló ń sọjọ́ ìlú ní mo wá bọ́ dúpẹ́ mo tó fẹ́ súre fún ọ níre ní ìdè lọ́dọ̀ àtàrí ojú rẹ báyìí là sí wúwú ojú rẹ báyìí là sí wọ ọmọ tuntun ọ̀wá ní tètè kú mo ti rojú ọ̀la lójú rẹ̀ ẹ̀rọ̀pọ̀ kì í bódò sàn ní kánjú kú ní fọjọ́ lọ́jọ́ lọ ọmọ aráyé tó rí mo ní fẹ̀gbà fún ọ lóúnjẹ jẹ níre lọ́rọ̀ rí ọmọ ẹja sí àdùnníróró bí mo bá forúkọ rẹ ara mi á ti dé yágíyágí aládùn ní mi òní lọ́jọ́ òbí rẹ bá ní ojú kò máa yọ létí rẹ happy birthday to you.